kí bàbá wa Professor Banji Akintoye, a dẹ̀ kí Chief Olóyè Sunday Igboho Òòṣà. A kí èmi máa ń pè wọ́n ní akéde ìtúsílẹ̀ fún ìrọ̀rùn ọmọ Yorùbá, international media, international journalist, Mr. Koiki Akinyin, kò ní sú yín kò ní rẹ̀yìn. So kí ló mú wa máa pariwo Yorùbá nation? Kò síná, kò sọ́nà, kò sómi. Ẹ náà wo bí tá a wà ẹ́, a ní bitument nílùú yìí, kò sí ọ̀nà, kò sí nǹkan kan, kò sí security. Ẹ̀rù bẹ́ẹ̀ ṣe ń pààyàn Benue. Sórí ìgbà tí wọ́n bá ń pa ọmọ Yorùbá kó tó di pé gbogbo wa máa jáde, ẹ má jẹ́ kí wọ́n bá ká wa mọ́lé. Ẹ yẹ ká jáde lógúnlógún. Ìwọ tó ń wò mí, ìwọ tó ń gbọ́ mi, ẹ̀yin náà dìde, ẹ jáde síta, ẹ ṣe fídíò. Yorùbá nation la fẹ́, kò sí nǹkan mìíràn tá a fẹ́ tó lè gbà wá sílẹ̀ nínú ogun Fúlàní ju Yorùbá nation lọ. Yorùbá nation ló lè gbà wá. Mo kí Mr. Koiki lẹ́ẹ̀kan sí i.